Aláròyé máa wí o. Dangote ṣe bẹbẹ òbítíbitì àpò ìrẹsì ló pín fáwọn aláìní lásìkò ààwẹ̀ Ramadan. Ó kéré tán mílíọ̀nù kan lára àwọn aláìní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé agbára káká náà fi ń rí ọwọ́ kìbẹ́nu ní gbajúgbajà oníṣòwò ní Alhaji Aliko Dangote ti bẹ̀rẹ̀ sí fún ní àpò ìrẹsì tó jẹ́ oníwọ̀n kìlógíráàmù 10 lásìkò ààwẹ̀ Ramadan tó ń lọ níta báyìí. Èyí tí àjọ aládàáni rẹ̀ kan tó ń pè ní Alhaji Aliko Dangote Foundation ṣe agbátẹrù rẹ̀. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹta ọdún yìí ni àjọ yìí ṣe ìfilọ́lẹ̀ ètò pàtàkì náà nípínlẹ̀ Kano láti ṣe ìrànlọ́wọ́ fáwọn aráàlú tó kù díẹ̀ káàtó fún lásìkò yìí. Aláròyé gbọ́ pé láti ọdún tó kọjá ni àjọ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ṣàánú àti ìrànlọ́wọ́ oúnjẹ fáwọn aláìní láàrin ìlú. Ó kéré tán bílíọ̀nù 16 ní iye owó oúnjẹ ìrànlọ́wọ́ tọdún yìí máa ná àjọ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ètò ọ̀hún nípínlẹ̀ Kano, Alhaji Dangote tí ọmọ rẹ̀ obìnrin omidan Maria Aliko Dangote ṣojú rẹ̀ níbi ètò sọ pé ní gbogbo ìjọba ìbílẹ̀ 774 tó wà lórílẹ̀‐èdè yìí wọ́n ti máa pín oúnjẹ fún àwọn aláìní kí wọ́n lè jẹ àǹfààní ìrànwọ́ oúnjẹ tí àjọ náà ń fún àwọn aráàlú lásìkò ààwẹ̀ Ramadan tó wà níta báyìí, àti pé nípa ìgbésẹ̀ yìí àwọn aráàlú yóò lè mọ̀ pé ìfẹ́ wọn wà lára ohun tó jẹ Aliko Dangote lógún jùlọ. Maria Aliko Dangote tó ń ṣojú bàbá rẹ̀ sọ pé ètò ìrànlọ́wọ́ oúnjẹ tọdún yìí wà ní ìbámu àti àfojúsùn ìdásílẹ̀ àjọ aládàáni ọ̀hún láti lè gbọ́n ìyà àti ìṣẹ́dànù lára àwọn aráàlú nípa fífún wọn lóúnjẹ ìrànlọ́wọ́ lọ́dọọdún, pàápàá jùlọ lásìkò tí nǹkan ò fi bẹ́ẹ̀ rọgbọ láàrin ìlú lásìkò yìí. Ìpínlẹ̀ Kano láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò ọ̀hún kó tó di pé a máa gbé lọ sáwọn ìpínlẹ̀ míì káàkiri orílẹ̀-èdè yìí. Àjọsọ àti ètò lóríṣiríṣi ti wà láàrin àjọ náà àtàwọn aláṣọba ìpínlẹ̀ gbogbo lórí bí ètò pípín oúnjẹ ìrànlọ́wọ́ ọ̀hún ṣe máa kẹsẹ̀ járí tí yóò sì lè tẹ àwọn aláìní tó nílò rẹ̀ lọ́wọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí tí kò sì ní sí ìdàrúdàpọ̀ kankan lásìkò tí a bá ń pín àwọn oúnjẹ náà fún wọn. Alhaji Aliko Dangote tó jẹ́ ìlúmọ̀ọ́ká gbogbo ní ilẹ̀ adúláwọ̀ ní níwọ̀n àgbà tó oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́bùṣe, òun rí i pé ó ṣe pàtàkì púpọ̀ kí àjọ òun fún àwọn aráàlú tó kù díẹ̀ káàtó fún lóúnjẹ ìrànlọ́wọ́ náà, pàápàá jùlọ lásìkò oṣù Ramadan yìí. À ń ṣe ìwọ̀nba tiwa láti lè ṣèrànlọ́wọ́ fún àwọn aráàlú tó kù díẹ̀ káàtó fún kí àwọn náà lè jẹ̀gbádùn lásìkò oṣù Ramadan yìí. Mo rọ àwọn gbajúmọ̀ oníṣòwò gbogbo lórílẹ̀‐èdè yìí láti dìde ìrànlọ́wọ́ fún àwọn èèyàn nípa pípèsè ìrànlọ́wọ́ fún wọn. A kò lè dá gbogbo rẹ̀ dá ìjọba. Àwa tá a jẹ́ oníṣòwò tó gbajúmọ̀ tó lówó lọ́wọ́ náà ní ipa pàtàkì láti kó láti ran ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ láti gbọ́n ìyà dànù lára àwọn aráàlú. Mo gbóṣùbà ńlá fúnjọba orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe ń sapá wọn láti pèsè àwọn ohun amáyédẹrùn àti oúnjẹ fáwọn aráàlú. Mo gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà àwọn akọ iṣẹ́ tí wọ́n ti ń ṣe náà máa tó bẹ̀rẹ̀ sí farahàn. Fún ìdí èyí a gbọ́dọ̀ dìde ìrànlọ́wọ́ fúnjọba kí nǹkan náà lè rọrùn fún wọn láti ṣe. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf tí igbákejì rẹ̀ Aminu Abdulsalam wá aṣojú rẹ̀ níbi tó ti ń ṣe ètò ìfilọ́lẹ̀ náà ní àpò ìrẹsì oní kílò 10 tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà 120,000 tó máa pín fún wọn níjọba ìbílẹ̀ 24 tó wà nípínlẹ̀ náà. Ó gbóṣùbà fún Alhaji Aliko Dangote fún bó ṣe ṣèrànlọ́wọ́ fún àwọn aráàlú, pàápàá jùlọ bó ti ṣe irúfẹ́ ètò náà lọ́dún tó kọjá lọ. Ó ní tọdún tó kọjá lọ òun gan wà níjókòó lásìkò tí wọ́n ń pín àwọn oúnjẹ ìrànlọ́wọ́ náà fún àwọn aláìní gbogbo. Kí ìkọlùkọgbà má bàa wáyé lásìkò tí wọ́n bá ń pín oúnjẹ náà, ó ní ìjọba ìpínlẹ̀ Kano ti ṣe ètò gidi táwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo sì wà lórí ìdúró níbi ètò ọ̀hún. Alákòóso àjọ Aliko Dangote Foundation abilékọ Suera Yusuf ní oúnjẹ ìrànlọ́wọ́ tí àjọ náà ń ṣe wà lára ọ̀nà kan gbòógì láti fi fún àwọn aráàlú padà àti láti gbọ́n ìyà dànù lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹlẹ́yinjú àánú ni Aliko Dangote jẹ́. Ìfẹ́ àwọn aráàlú wà lára àwọn ohun tó jẹ́ lógún. A máa gbé oúnjẹ ìrànlọ́wọ́ yìí lọ sáwọn ìpínlẹ̀ míì lórílẹ̀-èdè yìí. Ìpínlẹ̀ Kano láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.